Africa Content TV. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà níkàlẹ̀ tí ẹ wá celebrate àjọ̀dún àjọyọ̀ pẹ̀lú bàbá wa. Mo bẹ̀rẹ̀ kíkí mi látorí President Olúṣẹ́gun Ọbásanjọ́, bàbá àti mọ́mì àṣepọ̀ ẹ̀kú àdúrótìmá. Mo kí kábíyèsí aláìlúwà bàbá wa tí wọ́n jẹ́ tìmùtìmù pẹ̀lú bàbá Ebenezer Obì, bàbá Ọ̀ṣìlẹ̀ Òkè Ọ̀nà àti àwọn olórí. Mo dẹ̀ kí gbogbo àwọn ládéládé tó wà níkàlẹ̀, ẹ ṣé ẹ kú àdúrótì. Mo kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kúlù, mo dẹ̀ kí àwọn ẹni Ọlọ́run tí a wà níkàlẹ̀, ẹ ṣé. Èmi dúró níbí báyìí ní occasion celebration of life tá à ń ṣe fún bàbá wa ní orúkọ olóògbé Síkírù Ayinde Barrister tó jẹ́ ọmọ fún bàbá Ebenezer Obì, tèmi jẹ́ ọmọ fún bàbá Ebenezer Obì. Ọpẹ́ ni, thank you, ọpẹ́ ni fún Olódùmarè. Ọlọ́run á dẹ̀ jọ nínú ọlá ńlá ẹ̀, á jẹ́ ká rí yín pẹ́, ẹ̀ túbọ̀ pẹ́ fún wa, nítorí èèyàn tó ń ṣe ní dáadáa kò ní gbà á níkà, dáadáa náà ló máa gbà á. Ẹ jẹ́ ìmọ́lẹ̀ àti ìtọ̀nà fún gbogbo ẹni tí ó ní ìbẹ̀rù Ọlọ́run, yálà ó ń kọrin àbí kò kọrin, pàápàá jùlọ ní àwùjọ àwọn olórin. Ẹ jẹ́ àwòkọ́ṣe pàtàkì tí èèyàn bá ní, ó ti ní gbogbo nǹkan. Mẹ́ta òun ni ìdúró èèyàn. Ìkíní òun ni ìwà. Ọlọ́run fún yín ní ìwà tó dáa. Béèyàn bá tẹ̀lé irú ìwà tẹ́yìn ń hù, onítọ̀hún ò ní ṣìnà, kò dẹ̀ ní jogún òfo. Ìkejì ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ó ń ti ẹnu yín jábọ́, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tí gbọ́ tó mú lò, èrè àjẹ́ ìjẹ́tọ́ ọjọ́ alẹ́ ni fún. Ìkẹta abẹ tó ṣe pàtàkì òun ni ìṣe. Ìṣe yín ló jẹ́ ká jẹ́ ẹni tó fi gbogbo ara tó fi pẹ́ Ọlọ́run. Mo ní orí ọ̀fẹ́ láti mọ̀ yín láti kékeré mi, àti kékeré mi náà dẹ̀ láti recognize mi, tẹ̀dẹ̀ tí máa ń fi mí sínú àdúrà gẹ́gẹ́ bí ọmọ. Nígbà tí olóògbé Síkírù Ayinde Barrister papòdà, ẹ̀wù méjì lẹ gbé wọ èmi nìkan. Ẹ gbé ẹ̀wù ọmọ tí Síkírù jẹ́ àti ẹ̀wù ọmọ tẹ́tí fi recognize mi, ẹ gbé wọ mi. Ẹ̀yin ò gbọ́dọ̀ nírú yín kó tún ṣìnà. Tí wọ́n bá nírú yín tó bá ṣìnà, á jẹ́ pé ń tọ̀hún yẹn ó wá sáyé yìí kò rí àǹfààní kankan débi tó máa ní ẹ̀kọ́. Mo wá gbà ládùúà, mo ń gbà ládùúà pé lẹ́ni 83 là ń ṣe. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, torí mo rántí ní 2 months ago, I think it was February, mo wá bá yín lé, mo dẹ̀ sọ fún yín, mo ní ẹ máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún tó pọ̀ láyé. Màmá tó bí èmi ó pé 106 kó tó lọ. Mo lẹ́ẹ̀ máa jù bẹ́ẹ̀ lọ, mo rántí àdúrà mi yẹn jọ yẹn. Mo ní kò dẹ̀ sí kankan nínú ara tó máa dà yín láàmú. Mo lẹ́ẹ̀ máa gùn lẹ́mìí nínú àlàáfíà.
nínú ọlá ńlá arísìkí tó gbàyè èyí tẹ́ ti ṣe tọ́lọ́run ti bá yín kójọ láti ìjẹrin ìjẹta àná títí di lọ́wọ́lọ́wọ́ báyìí mo ń ṣàdúrà ń jọ yẹn fún yín mo ní kò ní pẹ̀ ní mo ló máa lékún sí ni mo ṣe lórí tàwọn ọmọ mo ṣe lórí àwa ọmọ ọmọ mo ní ẹ ní lójú ẹkún lórí ọmọ kankan ẹ dẹ̀ ní fi ara gba ìwẹ̀ mo ní àjíǹde ara mo ní á jẹ́ fún yín eléyìí ń tẹ́ deserve ni ń tẹ́ fi ara ṣe ni ń tẹ́ ṣiṣẹ́ fún ni ń tẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ ti gbọ́ Ọlọ́run ti gbà á àpẹẹrẹ làwọn ẹni Ọlọ́run tó jókòó ń bí tí gbogbo wọn tó ń fi ohùn àti ìpè Ọlọ́run tí oníkálukú ní tó fi ń ṣàdúrà fún yín bí ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ tún máa jù bẹ́ẹ̀ lọ 83 is just a beginning. Bàbá Ebenezer bàbá Ọbásanjọ́ ṣàdúrà ń bí wọ́n ní lágbára Ọlọ́run wọ́n ní ẹ̀ ṣe 85 wọ́n ní ẹ̀ ṣe 90 in between wọ́n wá fi sí àwọn náà ṣàdúrà fúnra wọn wọ́n láwọn apéjú àwọn apésẹ̀ nígbà tẹ́ bá máa ṣe 90 gbogbo wa tá wà ń bí yìí Ọlọ́run ò tí ì ní mú wa kúrò lórí ilẹ̀ a máa jẹ́ aṣọ fún yín a máa jẹ́ ìmọ́lẹ̀ a máa jẹ́ ìtọ̀nà a máa jẹ́ ògo nígbà tí ẹ bá máa ṣe 90 àwa yìí náà Ọlọ́run á mú wa ká wà níbẹ̀ ká dò ìka yín aṣọ yín ò ní ya lójú yín aṣọ yín ò ní ya lójú yín aṣọ yín ò ní ya lára àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ fún wa tí ó jẹ́ guided principle fẹ́mi nítorí pé ẹ ní Ọlọ́run ẹ dẹ̀ máa ń fi yangàn ní gbogbo ìgbà láàárọ̀ lọ́sàn-án gbogbo orin tó kọ àwọn ìwé tẹ́ ti kọ ó pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹyọkọ yẹn pàtó mo fẹ́ràn ẹ̀ mo dẹ̀ máa ń mú lò nítorí pé ẹ fi ọwọ́ sọ̀yà pé ẹ ní Ọlọ́run ẹ ní tẹ́ bá gbà mí láyè sá ẹ ní halẹ̀ kan kò lè halẹ̀ mọ́ mi mọ́. Hello. Thank you. Mo ti lálàfẹ̀yìntì mo ti lólúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Àìmásíkò ló dàmú ẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. Thank you. Excuse me. Orí ọ̀fẹ́ ni mo ní nígbà tá a ṣe 70th birthday. That was a very great one. I remember that time, sir. You came personally to Ijebu-Ode, and I was furious like, kò yẹ kẹ́ wá ó yẹ kẹ́ ránṣẹ́ sí mi kí n wá ní ẹ ló tì ẹni nítorí responsibility Síkírù ní irú ọjọ́ yẹn lè fẹ́ gbé ẹ̀wù ẹ̀ lè fẹ́ gbé wọ̀ mí ó heavy ní ara mi mo wúra mi not only that mo wà overjoyous but mo rí as a sense of responsibility and assignment láti gbé ẹ̀wù yẹn wọ̀ mí. Another one tí mi nígbàgbé was my 40th birthday. I think it coincided with the wedding of Pastor Ayo Orisejafo tó jẹ́ personal friend yìí. You now said to me you will be coming to do your own celebration. And I remember you came. You not only came, you came in company of very many celebrative things. Ẹlẹ́ wá ṣe ọjọ́ bíi tèmi. Ẹ̀dẹ̀ rojo àlùbáríkà lé mi lórí ìjọ náà.
àwọn nǹkan wọ̀nyí ìpèníjà lẹ fi ṣe fún mi láti mọ̀ yìí pé àwa ní bàbá o àrí bàbá gbójúlé àrẹ̀mú àní bàbá o. Thank you please. Àní bàbá o àrí bàbá gbójúlé rẹ̀mí lẹ́kùn ọ̀la ṣùpọ̀ àwa ní bàbá o àní bàbá gbójúlé. Àrẹ̀mú ọmọ fábí òbí àwa ní bàbá o àní bàbá gbójúlé. Not only that, ẹ kó ẹbí yẹn ẹ kó dání ṣinṣin. Ẹ ń ṣe iṣẹ́ mẹ́ta pọ̀. Ẹ ń ṣe iṣẹ́ bàbá fún Síkírù. Even though wọn ò sí bí ó ti lọ jókòó pẹ̀lú Olódùmarè. Ẹ mú okùn ẹbí yẹn ẹ kó dání ṣinṣin. Àwọn ọmọ tó dà sílẹ̀ ẹ gbé ẹ̀wù yẹn wọ̀. Ẹ dẹ̀ ń ṣe role both father and grandfather to them. Not only that, ẹ tún wá jẹ́ guide. Òun lẹ ṣe láti gbà yẹn títí dìsín tí ẹbí náà tí ó pẹ̀dín lọ́wọ́ yín tí ó lè bàjẹ́ lọ́wọ́ yín. Èèyàn tó bá ní tí ìsìn Ọlọ́run tó kó jáde bọ́ síta kó wá fi bóun ṣe sin Ọlọ́run kó wá fi hàn wá. Àrẹ̀mú aláṣùpọ̀ rẹ̀ mí lẹ́kún òbí kò máa dààmú kí yín ẹ ti gbàyè níwájú Aláhu Ọlọ́run ọba o kí ni kankan ò máa níṣẹ́ rẹ̀ mí lẹ́kún aláṣùpọ̀ mi. Ọmọ lákèsì mọ́ kí yín ọlá tó pọ̀ títí ọlá tí ò nẹ́ẹ̀kùn Àrẹ̀mú Ayinde látẹ̀kọ́ fẹ́ dira mo bá yín délé mo dábẹ́ òkúta mo rè dọ̀gọ́ Ayinde àdúrà wa ti gbà lórí yín ara ń dá ẹkùn tí ò bá jọjú ara ń dá ẹkùn tí ò bá jọjú èèyàn tó bá níbẹ̀ ṣe ń ṣe báyìí tí ìgbàfọ́ lọ́wọ́ bá tó ẹ sọ fún paranda ẹkùn tí ò bá jọjú paranda ẹkùn tí ò bá jọjú ẹni kọ́ mọ olókìní wádà tiẹ̀ àwòrán paranda ẹkùn bí ò bá jọjú torí mo lọ́lọ́hùn lẹ́yìn Àrẹ̀mú Ayinde ẹni ẹ̀dẹ̀ fi ń yangàn lójoojúmọ́ ayé. Ọlọ́run ò dẹ̀ ní fi yín ilẹ̀ àmì lórí ọmọ àtàwọn ọmọ ìṣe yín ó ń ṣojú ẹ̀mí rẹ̀ mí lẹ́kún. Mo ní ẹ lọ́lọ́run lẹ́yìn ẹ bólúwa dúró ọkàn mi balẹ̀ kíní kan kò ní í ṣe yín. Ẹ̀yin lẹ̀ máa jẹ́ orí ẹ kì í sì ṣe irú ẹ̀yin lẹ̀ máa lékè ṣáá lọ́jọ́ ayé gbogbo èmi àjọ máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣe púpọ̀ fún mi ní ìtẹ́gbẹ́. Àrẹ̀mú ọ̀rọ̀ ẹ ti dídọ́ ọ̀rọ̀ yìí ti dayọ̀ ẹni nígbàgbọ́ arére níbẹ̀ àjọba lẹ́sẹ̀ jọba tẹ̀dá dé ògo èmi àjọ máa tún gbẹ́sẹ̀ sókè wípé bàbá ṣeun púpọ̀ fún mi ní tẹ̀. Ọlọ́run jẹ́ ká rí i pẹ́. On behalf of the Síkírù Ayinde Barrister family, both home and abroad, my family, not just only a branch of that family, but an important, integral part of that family. We say to you, happy birthday, many, many happy returns. Congratulations, sir.
èèyàn tó bá tó ń yálẹ̀ ẹ̀dá ohun burúkú àmà yọrù wọn ṣe. kábíyèsí ọba tẹ́jú oṣó omi bàbá wa ẹ máa kó àdúró ti kárí yín pẹ́. evangelist Ebenezer mi Àrẹ̀mú ní kí n dúpẹ́ wọ́n lè kú àdúró ti ẹ ṣeun. aláìlúwà obìnrin ayé pé ẹ kú àdúró ti mọ̀ kí yín. kábíyèsí mo kí ẹ obìnrin o. Àrẹ̀mú adé. Rẹ̀mí lẹ́kùn ọ̀la ṣùgbọ́n Àrẹ̀mú adé. Lórúkọ gbogbo àwọn ọmọ Àrẹ̀mú akíyẹ o Àrẹ̀mú adé. Bàmí Àrẹ̀mú kọ́ máa ń dà. Rẹ̀mí lẹ́kùn ọ̀la ṣùgbọ́n Àrẹ̀mú adé. Ọlá bàbá ṣínà Àrẹ̀mú adé. Owó bàbá búkì Àrẹ̀mú bàbá rotì mímì Àrẹ̀mú adé. Bàbá Lárẹ̀wájú kí ẹ o Àrẹ̀mú adé. Àrẹ̀mú ọmọ ló ń pè rí ẹ adé orí ọ̀gbìn. Àrẹ̀mú bàbá fọ̀ lárin Àrẹ̀mú bàbá àdúrà bàbá Tolú mọ̀ kí ẹ o adé orí ọ̀gbìn. Ṣìbàbíọ́lá Ògùdùkún ní kí ẹ adé orí ọ̀gbìn. Ṣìbàbíọ́lá ìwọ ọmọ lọ́dọ̀ ọba mọ́ ẹ̀ ìtọ́sí owó ńláńlá ẹrú wẹ́wẹ́ owó ńláńlá ẹrú wẹ́wẹ́ má fi ń jà ayé ìwà àbíjọjọ mọ́ pọ̀pọ̀ lómi dọ́lọ́ mo kí ẹ bá mi. Abíọ́lá mọ́ ọ̀lẹ́ ọmọ àbí ọ̀nà kan mọ́ ọ̀lẹ́ ọmọ àbí kan ìwọ ní ilé bàbá mi mọ́ ọ̀lẹ́ ọmọ àbí ọ̀nà kan mọ́ ọ̀lẹ́ Ṣìbàbíọ́lá ọmọ àbí ọ̀nà kan ìwọ ní ilé wọ́n ní kí Àrẹ̀mú kọ́mádà kẹ́sọ̀ pọ̀dún láyé. Bàbá Àrẹ̀mú kọ́mádà ẹ̀yà létí náà. Rẹ̀mí lẹ́kùn wọ̀ láṣù ọ̀. Ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn ẹ ṣiṣẹ́ fún mi abiyamọ gidi ní Àrẹ̀mú kọ́mádà ẹ̀yin náà wò ṣẹ̀ríṣẹ́ Ọlọ́run aya bàbá Ọbásanjọ́ ṣẹ̀ríṣẹ́ Ọlọ́run sẹ́nẹ́tọ̀ Afọláṣadé ṣẹ̀ríṣẹ́ Ọlọ́run orin tó ṣe fún kọ́mádà ó dùn ún dán lójú ẹ̀mí ẹ̀ o Àrẹ̀mú ẹ̀yin ní bàbá àṣálẹ̀ gbogbo ẹgbẹ́ ò nílùú ẹ̀yin kankan lolúwájú gbogbo ẹgbẹ́ ò nílùú ẹ̀yin làwa tó fi ń yàn kan
palẹ̀ ní lẹ́yìn kò dẹ̀ ní bàjẹ́ ọlọ́run Àrẹ̀mú Àdé Rẹ̀mí lẹ́kùn òkí ẹ̀ o bàmí Àrẹ̀mú kọ́mándà aláìlúwà kábíyèsí Àwùjalẹ̀ sí ìkirù wọ́n ní kí yín kábíyèsí Adétọ́nà wọ́n ní kí yín wọ́n lè ṣọjọ́ bíi eléyìí ẹ̀ṣẹ̀ mi sí tọmọtọmọ torí pé lánàá ní bàbá wa náà pé 65 lórí àlefa wọ́n ní kí yín ẹ ò dẹ̀ ní dọ́là rẹ̀ yìí iṣu ọmọ tó ti jiná títọ́mọ ọmọ tó ti jiná kò dẹ̀ ní jó ẹ lẹ́nu tàbí. Àrẹ̀mú òye ló ṣe fún wa ló ṣe fún wa òye ló ṣe fún wa ọlásùpá òbí Àrẹ̀mú. Rẹ̀mí lẹ́kún bí ò sí kú lè tòde òye pani wọ́n bá fi ibi ṣu ẹ ọlọ́run á yẹ wọ́n níyàwó. Ẹ ṣe bàbá rẹ̀ mú o ṣe bàbá rẹ̀ mú o ẹ ṣe bàbá rẹ̀ mú ẹ̀yin ayé ẹ̀ bá wà aṣọ Olúwa tó láyé o má ṣe mẹ́lẹ̀ odò Àrẹ̀mú jáyé o yẹ o Àrẹ̀mú Àdé Rẹ̀mí lẹ́kùn ọ̀gá ṣùpọ̀ Àrẹ̀mú Àdé bísí ọmọ láti lọ ó ní kí ẹ bá mi. Master of ceremony òun náà ní kí bẹ́ẹ̀ bá mi. Ọmọ akíntayọ̀ ó ní máa kí ẹ bísí ọmọ láti lọ ìwọ ló dà sílẹ̀ ọmọ wa àgbájọ ó ṣàní nkọrin bàmí Àrẹ̀mú kọ́mándà. Tẹ́jú dà Tẹ́jú baby face ibo ni Tẹ́jú wà. Ìwọ náà wà á dàgbà ó wọlá ọlọ́run Tẹ́jú baby face mo kí ẹ okú àdúró tì Ògbómọ̀ṣọ́ lọmọkùnrin wà ọmọkùnrin jọ̀gbọ̀dọ̀ mo kí ẹ Sẹ́nitọ̀ Lámilékan ti jẹ́ àmàní ọmọ Mùsítàfà mọ̀rọ̀hún kejì Adúní ẹkú àdúró tì Àgbàlẹ́tù yọ̀dà fún ọtí ọ̀pọ̀ kò dẹ̀ ní dọ̀là rẹ̀ Ayinde mọ́ kí ẹ o Délé máa ṣe bó ṣe ń ṣe lọ máma yìí wá padà Ọlọ́run á bá ẹ ṣe. Àrẹ̀mú Àdé àrí yín pẹ́ gbogbo tẹ̀bí tara ẹkú àdúró tí mo dúpẹ́ dúpẹ́. Adé orí ọ̀ Adé orí ọ̀. Ladies and gentlemen, the ultimate, the Olórí Ọmọba Akilẹ̀ Ìjẹ̀bú, the Mayegun himself. Amen.